ewé oyè ní ilẹ̀ Yorùbá ní Yorùbá ń pè ní dash. Ewé tán ń lò gẹ́gẹ́ bí ewé oyè ẹ ti máa rí nínú fọ́nrán tàbí lóríṣiríṣi. Wọ́n á já, wọ́n á tì bọ̀ ní ẹ̀gbẹ́ etí ọ̀tún, ẹ̀gbẹ́ etí òsì, ó wá gùn sarasara wálẹ̀. Kí ni orúkọ ewé náà? Ewé pín. Ewé pín. Ó ṣí o. Yorùbá dùn lásà. Mo jẹ́jẹ́ pé mi ò lọ́gbọ́n kan tàbí ìmọ̀ kan tàbí òye kan bí kò ṣe wípé ìwọ Ọlọ́run ọba Olódùmarè, ìwọ nìkan ló gbọ́n ló mọ̀. La fi ń pè wọ́n ní ọ̀mọ̀ràn tó mọyún inú ìgbín. Ìbàlọ́wọ́ pẹ́tẹ́ ọwọ́, ìbàlọ́wọ́ pẹ́tẹ́ ẹsẹ̀, ìbàlọ́wọ́ àtẹ́lẹsẹ̀ tó fi tí òun tó fi dé gbọ̀ngbọ̀ lọ tán. Bẹ́yẹ bá mú mi, a fi ìbà f'Elédùmarè. Ìwọ Olódùmarè, ìwọ ni àdáyébá, ìwọ sì tún ni àdọ́run bá nígbà tí a bá dọ́run. La fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ láti ṣe ètò tòní. Mo fẹ́ kí ẹ dárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá lórí ètò yìí. Mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ wípé kì í ṣe bóyá ojú ogun la wà o, kì í ṣojú ogun. Ẹ túraká bí ìgbà tẹ́ ẹ bá wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí máa ń bá àwọn olùkọ́ ṣe. Ẹ̀bùn tẹ́ ẹ fẹ́ gbà kọ́ ni ó ṣe pàtàkì jù bí kò ṣe ẹ̀kọ́ tí ẹ rí kọ́. Ẹni tí ò bá sì páàsì kó mọ̀ ṣe ronú tàbí kó banújẹ́ nítorí pé ọmọ tí ò kú kò fẹ́ẹ̀lì. Ẹ rí bí ìgbà tí a wá ṣeré. Dárúkọ rẹ̀. Orúkọ mi ni Ọládìtì Yusuf. Mo wá láti ilé ẹ̀kọ́ Government College ní Ìbàdàn, ọkùnrin lásán. Ìjọba ìbílẹ̀ wo ló ti wá? Ìbàdàn South West, àbí? Ìbílẹ̀ ni. Orúkọ mi ni Ibrahim Abdulateef. Mo wá láti iléèwé Government College Ìbàdàn. Ọmọ ọdún méjìlá ni mí. Ìjọba ìbílẹ̀ wo ló ti wá? Ìjọba ìbílẹ̀ South West. Ní apá kejì mi yìí, àwọn omidan ló wà ńbẹ̀ tí wọ́n jojú ń gbèsè. Ẹ já wo ilé ẹ̀kọ́ tí wọ́n ti wá. Orúkọ mi ni Omidan Akínsánmi Azizat. Mo jẹ́ ọmọ ọdún 14. Mo wá ṣojú ilé ẹ̀kọ́ mi pàtàkì Òkèbọ́lá Comprehensive Junior High School. Mo dẹ̀ wá láti ìpínlẹ̀ Ìbàdàn South. Ó pọ̀, ẹ bá fún látẹ̀wọ́. À ń bọ̀ lórí ẹ̀. Orúkọ mi ni Àpèkẹ́. Mo jẹ́ ọmọ bíbí àwọn òbí Adésínà. Mo sì wá láti agboolé Kòbọ́májẹ́ ní Ìbàdàn. Mo ń lọ sí iléèwé Òkèbọ́lá Comprehensive Junior High School ní South West ní Ìbàdàn. Ẹ bá mi fún látẹ̀wọ́. Bá a bá tiẹ̀ ń kí ni nítorí pé Yorùbá máa ń ní ìsàmì, oríkì ní ìsàmì wa. Tá a bá ti ń kí lọ láti mọ ibi tá a ti wá láì dárúkọ ibi tó ti wá, sọ lè kí oríkì náà tí ó sì jáde níbi tó ti wá. Ó yá dárúkọ rẹ kí o bẹ̀rẹ̀ oríkì. Ẹ wá dápẹ́ ẹjẹ́ ìdílé àwọn bàbá tó bí ń lọ́mọ ọ̀rọ̀. Mo fẹ́ mọ bẹ́ẹ̀. Ilé ẹ̀jẹ̀ ń tara ṣèṣe máa lọ. Ìlú ọ̀rọ̀gún ọmọ ògbọ́yè kọ́là o. Ọmọ akógun àkótó. Ìlàládé wà tí ràn bàbá tí wò kówó ra àdé rí. Mo ṣe kábíyèsí fọ́rọ̀gùn tí lọ́rọ̀gún. Ó ṣe ríre màdé. Ṣé báwa lálẹ́ mú funfun? Àwa lálẹ́ mú ògùrọ̀. Àwa lọ máa jagun ńlá. Ọ̀rọ̀gùn tí bá lórí òye ó dáa jẹ́. Agbọ́rọ̀ ajé pẹ́ lórí ọba ló bá dá sí. Kábíyèsí o. Alọ́rẹ̀ níwọ̀n bàbá ń sọ. Ìlú ẹrú kò gbọ́dọ̀ ọwọ́ bẹ ó ìwọ̀fà ẹ ò gbọ́dọ̀ sùn. Ìwọ̀fà tó bá sùn láàárọ̀ o. Bí alẹ́ bá lé, Àjàgúnlá lóhùn yóò gbẹran mẹ́ta. Ewúrẹ́ ọ̀rọ̀gùn tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede lí tí ń jẹ. Àgùntàn ọ̀rọ̀gùn tí ń jẹ lẹ́sẹ̀ yàrá. Àkùkọ gàgàrà yóò ti wá di kíkọ́ ní lálọ́jọ́ sí ọjà rẹ̀. Bí n bá pẹ́ tẹ́wẹ́tẹ́wẹ́ ni mo yóò. Yóò dà fún ọ. Bá ń wá sílẹ̀. Èdè ọ̀rọ̀gún lẹ fẹ́ pèlè òpègùrọ̀. Ibi tí a pẹrin sí ni wọ́n pè lẹ́kùn pẹrin. Dákun bá mú un wálẹ̀. Wọ́n pè lókè òjìgbò. Ibi tí a pẹlẹ́dẹ̀ sí ni wọ́n pè lókè ẹ̀dẹ̀ nílé bàbá tó bí mi lọ́mọ. Mo ṣe kábíyèsí fọ́rọ̀gùn tí lọ́rọ̀. Kábíyèsí o. O ṣeun gan ni, ayé ò ní bàjẹ́. Tá a bá wo ẹ bá ń fọmọ ẹ látẹwọ́. Gbogbo iṣẹ́ tá a wá ṣe ń bí a gbọ́dọ̀ pàtẹ́wọ́. Ẹ káre láé. Tá a bá wo lára àwọn oríkì tí ọmọ yìí ti ń kì. Ọmọ yìí náà ní ohùn, pàápàá jùlọ ohùn oríkì.
ó tún wá ní nǹkan kan tí à ń pè ní akọ àwọn Gẹ̀ẹ́sì ló lẹ́fìsì ẹ̀fìsì pọ̀ kí ló dé lára àwọn kankan wà mẹ́ta ti gbọ́ rí nínú tàn wọ́n á ní ìlà olóògùn ẹmu lóògùn ìlà lára oríkì yìí ló ti jáde ẹmu funfun ẹ máa wo iṣẹ́ tí oríkì ń ṣe nítorí bẹ́ẹ̀ láfíàánú yín kò ní diwọ̀n ẹ̀ náwó lé lórí Olódùmarè yóò tún máa gbé yín sókè sí o kéwékéwé kò ní kó yín lọ o bó lóríkì yín bolẹ̀ ti wá. Mo wá láti ìlú Òjé. Ìlú Òjé arọ́tíwẹ̀ bí òjò wọ́n gbémi débẹ̀ láàrin ìṣẹ́jú kan. Olóòjé ni mí ara Òjé lónìí pẹ̀tùṣòkúdolé ọjọ́ ọmọ àrọ́tíwẹ̀ bí òjò ọmọ àparun jẹ́gẹ́dẹ́ etí iye mẹ́tú ẹ̀là ni mo kù mú nǹkan yẹ ẹ̀gà Òjé kò ní ìjẹga mo lóòjé oníjó òrófó lọ́jọ́ tí bàbá ọlọ́jẹ́ bá kú bàbá wa mú tẹ ẹ̀gà méjì wa mú bẹnu pẹ̀tùṣòkúdolé ọjọ́ ọmọ àrọ́tíwẹ̀ bí òjò bí bàbá mi bá ń dàrán lógúnlógún ṣe bá rán kí n ṣaṣọ àmọ́. Orí mi o ọmọ ẹ̀ ó pa mí o. Tí bàbá mi bá ń dàtọ̀ tó òfin lọ́tọ̀ lọ́tọ̀ ṣe bọ́tọ̀ tó òfin kì í ṣaṣọ àmúpẹ̀kun nílé bàbá tó bí ń lọ́mọ kí wá laṣọ àmúpẹ̀kun ṣe bá wọ ajá laṣọ àmúpẹ̀kun nílé bàbá mi ṣópẹ̀tù ṣòkúdo lọ́jọ́ ọmọ àrọ́tíwẹ̀ bí òjò ṣe bẹ́mi lọ́mọ ìṣìkàn èyí tí ń bẹ lókè èjé ilé lọ́jọ́ tí ìṣìkàn ìṣì òṣó bàbá mi olóde bá bí sí pé tó pọ̀ tó so ìṣí nítorí ẹ̀gà ìṣí nítorí òrófó ìṣí nítorí ìwọ́sọ̀wọ́sọ̀ olórí ẹyẹ bàbá mi olóde bá ní ìṣí bó bá lè so kó so ìgbà tí ìṣí máa so ìṣí so mẹ́ta péré ó tó kí ìṣí ńlá ìṣí òun náà là bàbá olóde bá tún lọ bá sí pé tó pọ̀ tó là ìṣí nítorí ẹ̀gà ìṣí nítorí òrófó ìṣí nítorí ìwọ́sọ̀wọ́sọ̀ olórí ẹyẹ ni bàbá olóde yìí wá tún nítorí bá lè là kó là ìgbà tí ìṣí máa là ìṣí la mẹ́ta péré ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá wa bá nínú ìṣù yìí ìjọ yẹn ìkíní ni wọ́n bá jẹ́ ìkejì ọba bàbà ìkẹta kó bòjè èyí tí bàbá wa bòjè lọ ní kí bàbá wa fi pamọ́ sílé ṣèbí òun la fi ń jẹ́ olóòjé ara Òjé lónìí ìpẹ̀tù ṣòkúdó lọ́jọ́ máa rántí wẹ̀ bí òjò máa rántí wẹ̀ o máa rántí wẹ̀ o èmi mọ́lẹ̀ làwùjé máa rántí wẹ̀ o túgbẹ́túgbẹ́ máa rántí wẹ̀ o èmi mọ́lẹ̀ làwùjé máa rántí wẹ̀ o. ẹ bá mi fún ọmọdé yìí látẹ̀wọ́ lórí ohun tẹ́ ẹ ṣe yìí ká ní mo lágbára ló yẹ ń kọ́lé fún yín nì tí ń kọ́lé fún yín àmọ́ ń ṣàdúrà kan fún ẹ rí báàlúwe ẹ sọ pa mi ẹ rí báàlúwe ó yẹ já bẹ̀rẹ̀ ẹ mú ìbéèrè láti ilé ẹ̀kọ́ government college nìbàdàn ẹ wo ojú pátákó kẹ́sì mú ìbéèrè tó bá wù yín. mẹ́tàdínlọ́gọ́ta. ìbéèrè kẹtàdínlọ́gọ́ta 57 sọ pé ewé oyè ní ilẹ̀ Yorùbá ní Yorùbá ń pè ní dash ewé tán ń lò gẹ́gẹ́ bí ewé oyè ẹ ti máa rí nínú fọ́nrán tàbí lóríṣiríṣi wọ́n á já wọ́n á tì bọ̀ ní ẹ̀gbẹ́ etí ọ̀tún ẹ̀gbẹ́ etí òsì yóò wá gùn sarasara wálẹ̀ kí ni orúkọ ewé náà. ewé pín ó ṣí o. kí àwọn ilé ẹ̀kọ́ òkè bọ́là kí wọ́n fi ṣèfàjẹ́. ewé ọgbọ́ rárá èyí tí awífọ́gbọ́ lọ gbọ́gbọ́ èyí tí awífọ́gbà lọ gbàgbà rárá kò rí bẹ́ẹ̀. ìdáhùn ni pé ewé àkókò ẹ máa kọ nǹkan lẹ̀ ìbéèrè tẹ bá ti ṣe ewé àkókò ẹ gbọ́ táwọn àgbà máa ń sọ wípé kò sí ewékéwé tá a fi ń joyè lẹ́yìn ewé àkókò. tí ẹ bá ti délé ẹ béèrè lọ́wọ́ mọ́ mi yín àti bá mi yín pé ewé wo ló ń jẹ́ ewé àkókò wọ́n fi hàn yín ẹ mú béèrè. ìbéèrè kejì lọ báyìí pé ènìyàn tí wọ́n ń kì ní Ògídíolú ni dash ènìyàn wo náà ń kì ní Ògídíolú lórúkọ rẹ̀ Ògídíolú. ó ṣí o kí àwọn ilé ẹ̀kọ́ government college kí wọ́n fi ṣe ìfàjẹ́ tanánkì ní Ògídíolú. bá sí gbọ́lẹ̀. rárá kì í ṣe ẹni tó bá sí gbọ́lẹ̀. ẹni bá burú.
ẹni bá burú apanilẹ́yìn láwọn ọmọ yìí tí ẹni bá sí gbọlẹ̀ á lórí ipò apá ó rí ipò ẹsẹ̀ ẹni bá burú ó kọ burúkú kan náà láàfún àmọ́ bẹ́ẹ̀ tí ń gbọ́ ògidì yẹn ó dọ̀ bí ẹni burú àbí ògidì olú ara kìí ṣe bẹ́ẹ̀ ògidì olú òun ni wọ́n ń pè ní Àjàyí. Àjàyí mo mọ̀ pé àwọn olùkọ́ yín ti kọ́ yín ní orúkọ yìí pàápàá jùlọ nígbà tẹ́ ẹ̀ ń ṣe àwọn orúkọ àmútọ̀runwá ní ilé ẹ̀kọ́ wọ́n mọ̀ gbọ́ Àjàyí ògidì olú oníkànga àjípọn obómi òṣòro wẹ́dà ẹni Àjàyí gbàgbàgbà tí ò lè gbà tán gúnugún ní gbolúwa wọn Àjàyí tí ń wẹ̀ lódò tí gbogbo ọmọge ń yọwọ́ ọṣẹ pé tèmi ni ó gbà mọ́ sí gba tẹnìkejì mi. Ṣó ti yé yín lára àwọn ẹ̀kọ́ tí ẹ wá kọ́ ní orí ètò náà ni. Ó yá Government College ẹ mú béèrè. ẹ̀ ń ṣàṣàrò ó yẹ mú béèrè pápápá àròjọ́ mùsùlùkùn. ọgọ́fà kí lọ ọgọ́fà ní fígọ̀. 120. Ìbéèrè náà lọ báyìí pé òrìṣà wo ni àdí jẹ́ èèwọ̀ rẹ̀? Àdí ó jẹ́ èèwọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni èèwọ̀ rẹ̀ àdí ni. Ògún rárá. Ṣàngó. Dúró lórí ìkan. Òrìṣà wo ló ṣe pé èèwọ̀ rẹ̀ àdí ni? Ṣàngó. Rárá. Àwọn ilé ẹ̀kọ́ Òkè Bọ́là ẹ fi ṣèfàjẹ́. Rárá. Ẹ fún wọn látẹ́wọ́, ẹ fún àwọn Òkè Bọ́là ní àtẹ́wọ́, ẹ fún wọn látẹ́wọ́ ju ọwọ́ rẹ lẹ́ ọ̀yá. Òrìṣà tí kò gbọ́dọ̀ jẹ àdí ní èṣù. Ó mọ gbọ́tán mọ kí èṣù láàlú kò jàdí. Ẹnikẹ́ni tó bá fún èṣù ní àdíjẹ olúwa rẹ̀ kankan tí ó mọ̀ sí bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe èṣù nìkan ni ò gbọ́dọ̀ jẹ àdí o lára àwọn òrìṣà tá a ní àmọ́ òun gangan ni wọ́n fi pe orí rẹ̀. Tí a bá wo ìbéèrè yìí àwọn Government College ni wọ́n ní ìbéèrè yìí bí ó tilẹ̀ jẹ́ pé Òkè Bọ́là ni ó fi ṣe ìfàjẹ. Nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. Òkè Bọ́là ẹ mú béèrè. 22. Ìbéèrè wo? 22. Kí ni fígọ̀ rẹ̀? 32. 22. Àmì ohùn. Fi àmì ohùn sí orí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ẹ pín síra ni. Ọ̀rọ̀ 4 ni. Àmọ́ torí pé ẹjọ́ mọ tó dáa sí mi máa sọ di 3 ọ̀rọ̀ 3. Àkọ́kọ́ ẹrù. Fàmì sórí ẹrù. Wọ́n jò pé bá ti ń béèrè ìbéèrè yẹn mọ̀ dáa ẹ̀ 3 ni ẹrù. Dò mì ó ṣí. Ẹlẹ́ẹ̀kejì ẹrú. Dáhùn. Dòmí máa lo gbòǹgbò rẹ ní gbogbo ìgbà. Ó ṣí. Ẹlẹ́ẹ̀kẹta ẹrù. Ni mo rù. Rèmí erinmi lókun rèmí rárá o. Ẹ já gbé lọ sí ilé ẹ̀kọ́ Government College. Mo fún yín mi ò ní dúró àpè ẹ̀dẹ́ máa fà mí sí. Àkọ́kọ́ ẹrù. Wọ́n ṣí àwọn méjèèjì àti nǹkan tá pè lẹ́nu. Wọ́n ṣí ẹrù. A jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sí gan ẹrù gan ló tún bẹ̀ yìí gan. Ẹlẹ́ẹ̀kejì ẹrú. Rèmí ọgbà. Ó kẹyọ kan. Ẹrù. Ọgbà nítorí bẹ́ẹ̀ mo fún wọn ní odidi máàkì kan. Ẹ fún wọn látẹ́wọ́. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ ṣé gan ni. Àkọ́kọ́ tí mo fún yín ni pé ẹrù. Ẹ má jẹ́ kẹ́rù bá yín. Mo mọ̀ọ́mọ̀ bá ń ṣẹ̀dá rẹ̀ ni. Ẹrù. Tá a bá ń pe àmì a máa gbọ́ tí àmì 3 la nínú èdè Yorùbá. Dò, re, mí. Àmì dò ó máa ń kilẹ̀ dáadáa ló kilẹ̀ dòdò.
nígbà tá a wá sọ pé ẹ̀rù ìwọ náà gbọ́ bó ṣe dún ó jinlẹ̀ àbí ò jinlẹ̀ dòdò wá wo ilé táwọn ilé gbà ẹ̀rù bí a ṣe dáadáa mọ́ re ni pé yóò dún kan nígbà tí àwọn Gẹ̀ẹ́sì bá sọ pé short e tó bá wá jẹ́ mí òun yóò ní àmì fàágùn díẹ̀ ló ṣe pé ẹ̀rù tó ń yé wa o. ẹlẹ́ẹ̀kẹta ẹrù ni mo rù ẹjẹ́ ẹrù lárùyè ẹrù tó ń yé wa o. rédò ta ni béèrè kan ọ̀yà ìmú béèrè. mẹ́rìnlá. kí ni gbólóhùn abọ́dé pẹ̀lú àpẹẹrẹ kí ni gbólóhùn abọ́dé bẹ́ẹ̀ ni ìyìn sọ pé àbọ̀dé o ànírógún àbọ̀dé o ẹ mọ́ gbá àbọ̀dé fólùkọ́ yín o ẹ mọ́ gbá àbọ̀dé o abọ́dé kí ni gbólóhùn abọ́dé pẹ̀lú àpẹẹrẹ. gbólóhùn abọ́dé ni gbólóhùn tí a kì í fi. kí la fi ṣe àfi màgí sí àti iyọ̀ àbí rárá kí àwọn ilé ẹ̀kọ́ òkè bọ́là kí wọ́n fi ṣèfàjẹ́ kí ni gbólóhùn abọ́dé. Gbólóhùn abọ́dé ó jẹ́ gbólóhùn tí ó gba àbọ̀. àmọ́ gbogbo gbólóhùn náà ni wọ́n ń gbàbọ̀ tó bá wù á lè mọ́ fàbọ̀ sí tó bá wù á sì lè fi àbọ̀ sẹ́yìn rẹ̀ tèbí àbùsẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ àbọ̀ gan kí ni àbọ̀. Fún àpẹẹrẹ gẹ́gẹ́ bí Ṣọlá ti dé ó ti dé yẹn ó ń gba àbọ̀. irọ́ ni Ṣọlá ti dé kò ní àbọ̀ nú àbọ̀ lẹ́ni tó ṣe nǹkan lẹ́ni tá a ṣe nǹkan sí nínú gbólóhùn àbọ̀ lẹ́ni tí a ṣe nǹkan sí olùwà ẹni tó wu ìwà àbọ̀ ẹni tá a wá ṣe nǹkan sí bí àpẹẹrẹ Adé pa eku ta ni àbọ̀ ń bẹ̀ nítorí pé òun la ṣe nǹkan sí kí la ṣe sí àpá nítorí bẹ́ẹ̀ àbọ̀ ni ẹni tí a ṣe nǹkan sí àmọ́ gbólóhùn abọ́dé ni mò ń béèrè gbólóhùn nítorí àkókò gbólóhùn abọ́dé ni gbólóhùn tí kì í ní ju ẹyọ ọ̀rọ̀ ìṣe kan lọ ẹ kọ sílẹ̀ gbólóhùn abọ́dé ni gbólóhùn tí kì í ní ju ẹyọ ọ̀rọ̀ ìṣe kan lọ àwọn Gẹ̀ẹ́sì ń pè ní simple sentence. ìbéèrè wo lẹ mú. ogún kí ni fígọ̀ ní ogún. ètò ìró ẹ̀jẹ̀ alọ́nú èrò orúkọ mìíràn fún álífábẹ́ẹ̀tì Yorùbá ni lórúkọ míì tá a tún lè pè tá a bá fẹ́ pè ní álífábẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ ni kí lorúkọ mìíràn tí a tún lè pè álífábẹ́ẹ̀tì tá a bá fẹ́ pè ní álífábẹ́ẹ̀tì. ọ̀kan èjì rárá ó ti jìnnà síra kí àwọn government college tí wọ́n bá wa fi ṣèfàjẹ́ orúkọ mìíràn tí a tún lè pè álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. àkótó èdè Yorùbá. àkọ́tọ́ èdè Yorùbá rárá àwọn méjèèjì ni wọ́n gbé igbági nǹkan kínkín níná sì nílò láti mọ̀ kódà wọ́n mọ̀ tẹ́lẹ̀ àmọ́ wọn ò mọ̀ pé nǹkan táwọn ò pè nìyẹn. ìdáhùn ni pé orúkọ mìíràn tí a tún ń pè álífábẹ́ẹ̀tì èdè Yorùbá ni ABD. a ní ẹja lọ ilé ẹ̀kọ́ ABD ẹ gbọ́ rí ẹ ti gbọ́ rí ó yá ká lọ ní ABD bí àbá bí ebe níbo ló lọ ilé ìwé dìrọ̀rùn ó yá ká lọ kọ́ ABD ẹ gbọ́ rí nítorí bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ fi ṣèfàjẹ́ ẹ sì gbà á ẹ káàlá ó yẹ mú béèrè. ìbéèrè kẹfà. bá a fún ní gbùngbùn. ìbéèrè kẹfà. ọmọ tí ó mú ẹsẹ̀ jáde nígbà tí wọ́n bí ni à ń pè ní dáàṣì kí lorúkọ tí Yorùbá ń pe ọmọ
tí ó ṣe pé ẹsẹ̀ ló kọ́kọ́ mú wáyé. Okay. Fún ní gbohùngbohùn. Okay. Ó fi ara balẹ̀, ó ìsì dànù. Ó fi ara balẹ̀, ó ìsì dànù. Ó ní ó dá lójú, ó dá lójú. Bó o bá gbà àjọ bára wa náà tán. Bó o bá gbà àwọn tó fẹ́ ràn lọ́wọ́ ó yá ọmọ ó dá lójú. Igè. Ẹ fún látẹ̀wọ́. Fún kejì látẹ̀wọ́. Tó kárí láì. Ọmọ tí ó ṣe pé ẹsẹ̀ ni ó kọ́kọ́ mú wáyé ni à ń pè ní Ìgè àdùbí. Alágogo dẹ. Ọmọ bí ìyá bá lè kú ó kú, ọmọ bí bàbá bá lè mọ́ lọ kó mọ́ lọ. Nítorí bẹ́ẹ̀ gbogbo ọmọ tó bá kọ́kọ́ mú ẹsẹ̀ wáyé, nǹkan tí Yorùbá gbèrò ní pé ọmọ yìí fẹ́ pa ìyá rẹ̀ ni o. Àwọn àmọ́ tú, wọ́n mọ̀ bá, wọ́n mọ̀ tú, wọ́n mọ̀ bá títí wọ́n á fi tú ọmọ náà jáde tá a fi bí láyọ̀. Gbogbo ọmọkọ́mọ tó bá jẹ́ Ìgè tẹ́ ń wò wá nílé, ẹ lọ tọ́jú ìyá yín dáadáa o. Ẹ tọ́jú ìyá yín dáadáa. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Ilé ẹ̀kọ́ government college wọ́n fi lànà kí àwọn òkè bọ́là kí wọ́n mú béèrè. 16. Ìbéèrè náà lọ báyìí pé ohun àkọ́kọ́ tí a fi ń túfọ̀ bí òkú bá kú ní dáàṣì. Kí ni ohun àkọ́kọ́ tá a fi ń túfọ̀? Ọmọ yẹn sọ pé ó ní túfọ̀ tí mò ń sọ yẹn, mò ń gbọ́ pé kò yé mi pé Yorùbá yẹn ti le jù. Túfọ̀ yẹn ni tá a bá fẹ́ kéde pé òkú ti kú, tá a fẹ́ sọ fáwọn èèyàn pé alágbájá ti kú o. Kí ni nǹkan àkọ́kọ́ tá a máa fi túfọ̀ ẹ̀ láyé àtijọ́? A kọ́kọ́ rí dájú pé ẹni yóò mímọ́ kí a tó kéde ẹ̀. Bó la ti fẹ́ kéde ẹ̀? Ẹni báyìí ti. A fẹnu kéde ẹ̀ pé ó ti kú. Àmọ́ ní ayé àtijọ́ ó ní nǹkan tí wọ́n máa ń ṣe tí àwọn èèyàn bá ti rí tán fi máa mọ̀ pé ẹni báyìí ti kú. Kí wá ní nǹkan àkọ́kọ́ tán máa ṣe pé tán máa fi hàn pé ẹni yìí ti kú? Kí ni nǹkan àkọ́kọ́ tán máa ṣe? Tí wọ́n bá fẹ́ lọ sin ẹni ẹ̀, wọ́n máa ó ní ewé tí wọ́n máa ń já sí, tí àwọn tó bá wà wájú máa ń gbé sí, tán máa mú dání tí wọ́n fi máa mọ̀ pé èèyàn ló kú, wípé wọ́n fẹ́ lọ sìn yan ni. Àmọ́ ní ayé àtijọ́ yẹn kò sí wípé wọ́n ń gbéyàn sínú pósí àbí wọ́n ń gbéyàn sínú. Béèrè ẹyọ kan tí mo béèrè náà ni pé kí ni nǹkan tán fi ń túfọ̀ òkú? Àlàyé rẹ̀ bó ṣe ń sọ lọ àwọn aráalé náà ni pé mò ń fi ọkàn mi mo fi ń bá a lọ, àmọ́ irọ́ ló ń jà lọ. Ilé ẹ̀kọ́ government college ẹ fi ṣèfàjẹ́. Kí ni ohun àkọ́kọ́ tá a fi ń túfọ̀ òkú láyé àtijọ́? Wípé ẹni ti kú o, kí ni nǹkan àkọ́kọ́ tí? Àrokò pípa. Àrokò pípa bí báwo? Wọ́n máa pa òkú lọ bá wọ́n lè pa òkú. Wípé tán bá pa òkú kí wọ́n gbé lọ síta pé ó máa ti yé àwọn ará àjọ pé wọn ó tàn tì. Fún ará àdúgbò, fún àwọn èèyàn tó wà nítòsí wọn. Ẹnu wọn sọ ẹ ǹlẹ́ o bàbá mi o, ẹ ǹlẹ́ o àkó àsìkò yìí o, lágbájá ti kú o, sì bí bẹ́ẹ̀ ni lágbájá ti kú o, kíní kan ti kú o, àkó ara fẹ́ra ẹ ǹlẹ́. Wọ́n ṣe bọ̀. Ṣé mo lè sọ àǹsà? Ṣé mo lè dáhùn ìbéèrè náà? Àwọn méjèèjì yìí. Bọ́ wọn gbà. Má ṣe bọ̀ tó ń ṣe yìí. Èyí fi ìbínú, èyí fi fa máàkì rẹ yọ. Ó yá gbìyànjú. Omi ojú ni wọ́n fi máa ń túfọ̀ pé èèyàn ti kú àbí jàǹbá bá ṣẹlẹ̀. Omi ojú bíi báwo? Ṣé omi kan wà tí ń bù? Rárá o, tí èèyàn bá ń sunkún pé lágbájá ti kú, àwọn ò ní rírú ẹ̀. Ẹ fún látẹ̀wọ́. Ẹ̀yin aráalé, ẹ fún látẹ̀wọ́. Bó ṣe kọ́kọ́ fẹ́ gbé mi lọ mọ́ mọ̀, èmi náà fẹ́ gbé padà, àmọ́ òun náà padà sẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ kan, ó sì dá mi lẹ́gbẹ̀ẹ́. Nǹkan tó ń sọ gangan ni pé nǹkan àkọ́kọ́ tán fi ń túfọ̀ pókú bá kú ni ẹkún. Wọ́n ní ìgbé ẹkún oró kó lọ́mọ jẹun kí lọ́ọ̀dẹ̀ wa.
ariwo ayọ̀ òun ni kí wọ́n máa ké lọ́ọ̀dẹ̀ wa. ẹ mọ̀ pé tọ́mọ ṣe yé mo pé ayé nígbà jẹ́ ìyá mi. lára àwọn nǹkan tó ń ṣe nìyẹn ní ojú ẹsẹ̀ tí wọ́n ń pariwo tí wọ́n ń sunkún yìí, ilé kejì ilé kẹta lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì níwájú lẹ́yìn wọn ò gbọ́ wọn mọ̀ dà gìrìgìrì wá. nǹkan tí ayé àtijọ́ fi dájà yóò dé òní lọ nìyí. bó tilẹ̀ jẹ́ pé láyé òde òní ilé ti di ilé kóńkó jábélé, kálukú ló ń ṣe tiẹ̀ bó pariwo jù bẹ́ẹ̀ lọ wọ́n lè má dẹ ọ lóhùn. kí nìkan tán máa ń ṣe wọ́n wà sáré yọ fóònù síta wọ́n mọ̀ sí bí eléyìí tó yẹ kí wọ́n sáré fi ràn yàn lọ́wọ́. nǹkan àkọ́kọ́ tí wọ́n fi ń túfọ̀ òkú ní ẹkún. àwọn wo ló mú béèrè náà? àwọn òkè bọ́là ni wọ́n mú béèrè, wọ́n sì fi nǹkan wọ́n ṣèfàjẹ ẹ̀ka rẹ̀ láì. ìbéèrè kẹjọ ẹ̀yin ni ìbéèrè kan. ẹ mú béèrè. àádọ́rùn. béèrè àádọ́rùn kí ni fígọ̀ rẹ̀? 90. àádọ́rùn. ẹ̀yin ọmọ ẹ mú un ká o. ìbéèrè àádọ́rùn ó jẹ jáde nínú ìbéèrè ajẹmọ́ àwùjọ, ìbéèrè tó wà ní àwùjọ wa ni. kí ni orúkọ ìwé ìtàn àròsọ Yorùbá tí wọ́n kọ́kọ́ kọ tó wà ní kíkọ sílẹ̀? ìwé ìtàn àròsọ Yorùbá. ṣé ẹnìkejì mọ̀? láláì fi àkókò ṣòfò kí àwọn ilé ẹ̀kọ́ òkè bọ́là kí wọ́n fi ṣèfàjẹ. ẹ má gbọ́wọ́ léwọ́, ẹni tó bá mọ̀ kí ó gba gbohùngbohùn kí ó sì sọ̀rọ̀. kí lorúkọ ìwé ìtàn àròsọ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ ní èdè Yorùbá? Orúkọ ìwé àròsọ mi ò mọ̀, àmọ́ mo ní àfiwé bóyá bí nǹkan tó lè súnmọ́ ṣá. kí ni àfiwé tó súnmọ́? Bíi àwọn tí wọ́n kọ́kọ́ tẹ̀dó ilẹ̀. rárá, ìtàn àròsọ prose. téèyàn bá ń kọ ìwé ìtàn àròsọ, oríṣiríṣi àwọn ìwé ìtàn àròsọ lẹ́tíkà. kódà eléyìí tẹ́ ń kà lọ́wọ́lọ́wọ́ báyìí nílé ẹ̀kọ́ wà, àbí bẹ́ẹ̀ kọ́? tẹ́ ń kà lọ́wọ́ tẹ́ fi ń gbáradì tẹ́ fẹ́ fi ṣe ìdánwò, àbí bẹ́ẹ̀ kọ́? kí wá lorúkọ ìwé ìtàn àròsọ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ ní èdè Yorùbá tán kọ́kọ́ gbé jáde? ara àwọn ìtàn ni. tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìtàn ní ilẹ̀ Yorùbá history, ó yẹ kí ẹ ti gbọ́ gbogbo oríṣiríṣi àwọn nǹkan àwòkán tójú wa rí lélẹ̀ o. ká tó rí Yorùbá àkọ́tọ́ tẹ̀yìn gan sọ jáde lẹ́ẹ̀kan pé àkọ́tọ́ ẹ mọ̀ nǹkan tójú wọn rí kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní kọ àkọ́tọ́ sílẹ̀. nítorí bẹ́ẹ̀ àìgbọ́fá là ń wòkè, ifá kan ò sí ní fara. ìtàn àkọ́kọ́ tí wọ́n kọ sílẹ̀ lédè Yorùbá tó jẹ́ ìwé ìtàn àròsọ àkọ́kọ́ òun ni ìtàn ìgbésí ayé èmi Ṣẹ̀gilọlá ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́gbẹ̀rún ọkọ láyé. ìtàn àkọ́kọ́ èmi Ṣẹ̀gilọlá, bí táìtù ìwé náà ṣe gùn nìyẹn o, àkòrí ẹ̀ bó ṣe gùn nìyẹn o. ìtàn èmi Ṣẹ̀gilọlá ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́gbẹ̀rún ọkọ láyé. ẹni tí ó kọ ìwé náà ni I.B. Thomas. ní ọdún 1930 ló gbé ìwé náà jáde. ìtàn èmi Ṣẹ̀gilọlá ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́gbẹ̀rún ọkọ láyé. ó gbé jáde nínú ìwé ìròyìn náà ti ń gbé jáde, ìwé ìròyìn akéde èkó wọ́n ń gbé jáde títí bí lẹ́tà kíkọ náà ṣe kọ ìwé náà. wọ́n gbé jáde fún ìgbà 30. tẹ́ bá ti ń kàwé ìròyìn láràárọ̀ báyìí náà ń gbé jáde, á kà abala ìtàn. nígbà tó wá kà tán fún odidi ìgbà 30, wọ́n wá kó jọ, wọ́n wá sọ di ìwé odidi. ó wà lórí igbá tẹ́ bá fẹ́ rà báyìí tẹ́ bá lọ sí fásitì Ìbàdàn ẹ bá ń bẹ̀. ìtàn ìgbésí ayé mi Ṣẹ̀gilọlá tó dá lórí obìnrin kan arẹwà, èyí tó ṣe wípé ó máa ń ṣe ìṣekúṣe, ó ń fi ara rẹ̀, ó ń ta ara rẹ̀ lọ́pọ̀ fáwọn ọkùnrin. ó wá ń sọ ìtàn ìgbésí ayé ẹ̀. tẹ́ bá ka ìwé náà ẹ rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kan. ó yẹ ṣe bí obìnrin, ẹ ṣe bí obìnrin, ẹ ṣe bí obìnrin. 40. ìbéèrè 40. ìbéèrè 40 sọ pé lára àwọn iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá, oríṣiríṣi iṣẹ́ abínibí la ní, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. dárúkọ oríṣi iṣẹ́ abínibí tá a ní, dárúkọ bíi méjì rẹ̀. wàṣírí. iṣẹ́ ọdẹ. yóò dáa fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. inú mi dùn pé ẹ mọ oríṣiríṣi àwọn iṣẹ́ abínibí tó wà. ó yẹ fúnra yín látẹ̀wọ́. ẹ kú àtàárọ̀, mo kí yín gan pé ọkùnrin 3 àtààbọ̀ ni yín, obìnrin tó gbangba sùn lọ́yẹ́ lẹ́yìn méjèèjì.
tí a bá ro nǹkan tí ẹ̀yin méjèèjì tí ẹ ti jọ gbà pọ̀ ní àárín yìí, a ó mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ ṣe, ìkan ó gbé wọn ju ìkan lọ. Ilé ẹ̀kọ́ government college wọ́n ní àǹfààní láti gba ìbéèrè 3 àti tòǹdó, ìbéèrè 3 àti ààbọ̀ nínú 10. Ẹ fún wọn látẹ̀wọ́, ẹ fún wọn látẹ̀wọ́, ẹ fún wọn látẹ̀wọ́. Ìbéèrè 3 àti ààbọ̀ nínú 10. Ẹ múra, àràbà túnra mú, odò ń gbá rere. Ṣé hàn pé tá a bá fẹ́ sọ pé ọmọ pegedé dáadáa, ṣé hàn pé ó yẹ kẹ́ gbà jù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ mọ̀? Ẹ mà bẹ́ẹ̀ mọ̀. Ní apá kejì òkè bọ́là, nínú ìbéèrè 10 wọ́n gba ìbéèrè 3. Ẹ bá mi fún wọn látẹ̀wọ́, fún wọn látẹ̀wọ́, fún wọn látẹ̀wọ́, fún wọn látẹ̀wọ́. Tí a bá wo nǹkan tí ó ṣẹlẹ̀ láàárín yìí, ọ̀mì ni ìdíje yìí bá jẹ́, ìyẹn ni pé òun bá gbá ọ̀mì pé kò sẹ́ni tó borí, àmọ́ nípasẹ̀ ìgbìyànjú tí àwọn government college gbìyànjú nípa kíní kan tán fi ń gbá irin, ẹni pé tẹ́ bá ń wò wá láti ilé náà mọ̀ pé àlè sojú ṣáájú ń bẹ̀, ó mọ nǹkan tó ń sọ àmọ́ kò kàn mọ́ dáadáa ni. Nítorí ìdí èyí, ilé ẹ̀kọ́ tí ó gbégbá orókè ní àwọn ilé ẹ̀kọ́ government college ní Ìbàdàn. Ẹ bá mi fún wọn látẹ̀wọ́, ẹ bá mi fún wọn látẹ̀wọ́. Àmọ́ ká ní pé ẹ kò ti lọ múra dáadáa ni, àwọn obìnrin ìbá ya ṣòkòtò mọ́ yín lára nígboro. Ṣe rí, nítorí bẹ́ẹ̀ bàbá alágbádá àti bá mi láti Ìbàdàn, ẹ múra, nítorí àwọn ilé ẹ̀kọ́ míì tí ẹ ó tún bá kojú. Ní gbogbo ìgbà ni màá fi máa sọ lórí ètò pé àwọn obìnrin kan wà tí wọ́n wá sí àárín yìí tí wọ́n sì pitú 3 tí ọdẹ ń pa lóko. Inú mi dùn. Ilé ẹ̀kọ́ tí ó gbégbá orókè ní ilé ẹ̀kọ́ government college. Ní ara àwọn ìlérí tí ọ̀gá àgbà Aṣíwájú Adékúnlé Abíọ́nà ti ṣe ni pé gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tí ó bá ti wá sí orí ètò yìí, wọn ò ní lọ láláì gba kankan. Ẹ̀bùn tí ó wà fún ẹ̀yin obìnrin, ẹ bá mi gba ẹ̀bùn náà, kí ẹnìkejì náà gba ẹ̀bùn tirẹ̀. Ní títí àwọn tí wọ́n gbégbá orókè, ẹ̀bùn tí Aṣíwájú Adékúnlé Abíọ́nà ní kí a fún wọn ní kí àtúbà yín kó sí inú rẹ̀. Bákan náà ló ọmọ ṣorí fún ẹnìkejì rẹ̀. Nígbà kan náà wọ́n ní a fún yín ní owó ọkọ̀ o, èyí tí ẹ ó wọ̀ tẹ́ ó fi padà síbi tí ẹ ti wá, àmọ́ àwọn olùkọ́ yín ni wọ́n bá yín mú dání o. Ṣó yé wa o? Bẹ́ẹ̀, láti ẹgbẹ́ bíi ẹgbà, láti ẹgbẹ́ bíi ẹgbà. Ó dìgbà o. Ẹ lọ máa múra, a ó kàn sí yín bí àwọn ilé ẹ̀kọ́ tẹ́ ó tún bá kojú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí oṣù tó ń bọ̀, a ó kàn sí yín. Ó dìgbà.